Africa Content TV. Baba yẹn dáhùn òkú ilé bolo. Kábíyèsí kú àbáyé rẹ̀. Salut honorable parents. Òkì Emir ti ìlú Ilorin. Ní kété tí mo gbọ́ pé mo gbọ́ bí tàǹtì ṣàyè pé à ń bọ̀ àti kọ́kọ́ fìwé ránṣẹ́, inú mi ti ń dùn pé Ìlọrin ni mo ń bọ̀ pẹ̀lú àjọṣe tó ti wà látọjọ́ tó ti pẹ́. Inú mi dùn mí dìgan ni ẹ mọ̀ mọ́ ṣe ni o, àìmọ́ ṣe kò ní kàn mí sọ̀rọ̀ yìí, ẹ ṣeun gidi gan. Mo kí members of Emier Council, gbogbo yín mo kí pátá o, ẹ kú àdúró tí ṣe o, ẹ mọ̀ mọ́ ṣe o, àìmọ́ ṣe kò ní kàn mí sọ̀rọ̀ yìí o. Mo kí gbogbo ẹ̀yin afọbajẹ náà ti ìlú Ìlọrin, àkùdé kò ní wọ̀rọ̀ yín o. Gbogbo àjọṣepọ̀ yín náà pẹ̀lú ṣéò, mo fẹ́ kẹ́ bá ń fọwọ́sowọ́pọ̀ o. Ọlọ́run ó jẹ́ kí tìyín náà dáa, ó ti ń dáa náà kò ní bàjẹ́ o. Mo kí àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tájọ kọ́wọ́rìn wá náà ṣe orí ọmọ dúpẹ́ o.
ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ o. Ẹ̀kú àdúró ti Alaafin náà. Mo wá kí gbogbo àwọn ọmọ ìlú Ìlọrin àti àwọn ọmọ Ọ̀yọ́ náà wọ́n wà ní ìlú Ìlọrin. Inú mi dùn bí mo ṣe bá yín pẹ̀lú bẹ́tẹ̀ wá bẹ́ẹ̀ ṣe wá fi àyẹ́sí tẹ wá fi kí mi náà tẹ wá pàdé mi. Àjọṣe wa kò ní bàjẹ́ o. Àjọṣe tó ti wà látọjọ́ tó ti pẹ́, àjọṣe náà ò ní bàjẹ́ lọ́lá Ọlọ́run. Inú mi dùn gidi gan gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ìgbà tí mo gbọ́ pé a wá síbi àjọyọ̀ anniversary títí kábíyèsí olóòrò, wá ní pé dandandan mo gbọ́dọ̀ rí ṣéò ìwà tó ṣéò. Ẹ ṣeun. Àdúrà mi ni pé ìlú Ìlọrin kò ní bàjẹ́ o. Ní ọlá Ọlọ́run, ìlú Ìlọrin ò ní tú láṣẹ Ìgbìmọ̀ rẹ̀. Gbogbo àwọn nǹkan mèremère tó ti ń wọ̀lú Ìlọrin kò ní bàjẹ́ o. Àwọn tí ó mọ tún wọ ìlú Ìlọrin náà lásìkò ṣé wa ìlú Ìlọrin yóò mọ ní dàgbàsókè ni. Inú mi dùn gidi gan ni. Lára àwọn nǹkan tí mo tún fẹ́ sọ náà ni pé nípa ọ̀rọ̀ security títí ààbò tí ó mọ wà fún àwọn èèyàn wa, àwọn ará Ìlọrin, ará Ọ̀yọ́ náà ni wọ́n. Ọ̀yọ́ ni ará Ìlọrin náà ni ìkọ̀ọ̀kan náà ni gbogbo wa. Mo wá ń pa ṣéwù pa yín lárọ̀wà pé gbogbo nǹkan tá a fi jọ ṣe tí ààbò tó péye tí ó fi jọ wà, tí ó fi ní jẹ́ pé irú ètò ṣẹlẹ̀ láìpẹ́ yìí, tẹ́ bá mọ̀ pé àwọn nǹkan wà tí a lè ṣe láyé ọ̀dọ̀ tiwa náà, jẹ́ ká mọ̀. Àwa ṣetán àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín. Ìlú Ìlọrin kò lè ti tú láṣẹ Èdùmàrè. Mo dúpẹ́ gidi gan ni. Ẹ ṣeun gidi gan. Àwọn kábíyèsí olóró, kábíyèsí ọlọ́fà ti ìlú Ọ̀fà, olósìn ti Ìjàrá ìsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà, gbogbo wọn ní kí máa kí yín o. Gbogbo ìgbà ni wọ́n ń sọ̀rọ̀ yín ní dáadáa, lọ́dẹ̀ jẹ́ ká mọ̀ pé ẹ̀ ń ṣàlátìlẹ́yìn fáwọn. Ẹ ṣeun gidi gan. A dúpẹ́ gan lọ́wọ́ yín. Mo á dúpẹ́ náà ní orúkọ gbogbo àwọn ọmọ Ọ̀yọ́, àwọn ọmọ Yorùbá náà lápapọ̀ tó ń gbé ní ìlú Ìlọrin. Ẹ ṣeun gidi gan. Ọlọ́run mọ tẹ̀yìn síwájú o. Ọlọ́run mọ bò yín láṣìírí o. Gbogbo tẹ́ fi ṣe ọlá ipò yìí, Ọlọ́run bá mi ṣe fún yín. Ẹ ṣeun gidi gan. Ẹ kú ìfẹ́ o. Mo kí yín o. Ìlọrin ló ní Ọ̀yọ́, Ọ̀yọ́ ló ní Ìlọrin. Ọlọ́run ní gbogbo wa. Ẹ ṣeun gidi gan. Ẹ kú ìfẹ́ o. Amen. Amen. Alhamdulillah rabbil alamin.
Gẹ́gẹ́ bí aládàá wa kàbí symbol of love bí ọba ṣẹlẹ̀ báyìí ní bàbá wa yìí àkọ́kọ́ ní bàbá wa kú bàbá yìí ọmọ kútíkù ò lè pa ọmọ àrùntárò ò lè gbédè èyí nígbà àkọ́kọ́ wọn kọ́ wọ ilé àfáàgbà ṣé wàá líbì àní nǹkan kan níbi tó ju àlùkùránì lọ ẹ bá gbé àwọn ẹrù tí a níbẹ̀ ń wá bàbá wa ní ẹ̀bùn fún bàbá wa ikú bàbá yìí bàbá wa ní ẹ̀bùn fún màmá wa ìyá wa ìyẹ nàmbà fáàn obìnrin gbogbo Ọ̀yọ́ pọ̀sí gbogbo Ọ̀yọ́ sọjá kó sọjá kọ báràkì ọlọ́bì kẹkẹ láti jágbọ́rọ̀ jágbọ́rọ̀ a ní kí ọ̀kan náà àwọn bàbá wa tó jẹ́ kímíkà kí wọ́n bá pèsè bàbá wa Balógun wa lánàmú associate professor ẹ máa bọ̀ wá. ẹ bá wa kékeré lọ́dọ̀ bàbá ẹ fi hàn wọ́n ẹ wà pèsèntì ẹ̀ kábíyèsí ẹ fi hàn bàbá ẹ pèsèntì ẹ̀ fún bàbá wa. ẹ pèsèntì ẹ̀ fún bàbá wa. ẹ bá wa pèsèntì fáwọn ìyá wa náà àwọn ìyá wa olórí. wọ́n bless rẹ̀. Ọjọ́ Aláàfin odò pàṣẹ kẹ̀lẹ́mọ́lẹ̀ ọmọ àtìbà. Ẹ káàbọ̀ sílẹ̀ àbágbà ṣé wàá níbi ìlú tó tóbi tó ìtí ò lékún ẹsìn lékún ilé wa ọ̀pọ̀ lówó. Ẹ ṣeun bàbá Balógun alánàmú.
Let's go.